Yoruba, kàṣe ẹni yẹ. Ọmọ Yoruba, kakọ ẹlẹ́dẹ̀. Ọmọ Yoruba, jẹ́ ká ṣeré. Ọmọ Yoruba, aṣọ Yorùbá dùn wọ̀, èdè Yorùbá dùn sọ, oúnjẹ Yorùbá dùn jẹ, ọmọ Yorùbá dùn fi ṣe ọ̀rẹ́. Yomi, ẹ kú dédé wòyí, ẹ sì káàbọ̀ sórí ètò wa, ètò yín, ètò aládùn, ètò alárinrin, ètò ṣogbédè. Ìṣọ̀lá lórúkọ mi, mo sì ní àwọn àlejò pàtàkì, àwọn àlejò jàǹkànjàǹkàn pẹ̀lú mi lẹ́nìí. Wọ́n bá mi kẹ́kọ̀ọ́, wọ́n bá mi rẹ́rìn-ín, wọ́n bá mi ṣeré. Lórí ètò yìí, a ní abala mẹ́ta abẹ́ṣẹ̀mọ̀. Abala kìíní, kí lo rí? Abala kejì, kí lo gbọ́? Abala ìkẹta, kí lo wí? Ẹ ní àǹfààní láti jẹ $2,000 tàbí kẹ́ ẹ jẹ mí lówó. Tẹ́ bá dẹ̀ jẹ owó, a máa fún yín lówó yín tí ètò wa ti ṣe ìṣọ̀rọ̀ sọ ní. Kò tí kàn wá ní. A máa fún yín lówó tẹ́ bá di ṣetán. Tí ó bá dẹ̀ jẹ́ pé ẹ̀yin lẹ jẹ wá lówó ni, a máa so yín ṣòkòtò mu. Lókè kò sẹ́ni tó ti sanwó fún wa lórí ètò yìí rí. Àdẹ̀wọ̀ ẹni tó máa kọ́kọ́ sanwó fún wa. Tẹ́ bá jẹ wá lówó, inú mi á dùn tẹ́ bá jẹ wá ní $2,000. Kẹ́ fún wa $2,000. Ẹ wá gbọ́ o. Tí àwọn bá sọ èdè Gẹ̀ẹ́sì, ẹ gbọ́dọ̀ tẹ fèrè wájú yín, ẹ bá wa tẹ̀. Tí ẹ bá tẹ̀, owó yín ló máa lọlẹ̀ o. Àwọn ló sọ èdè Gẹ̀ẹ́sì, ṣùgbọ́n owó yín ló máa lọlẹ̀. Ẹ̀yin náà, tí wọ́n bá sọ èdè Gẹ̀ẹ́sì, tí mo gbọ́, tí ẹ̀yin ò gbọ́, ṣe rí pé ibi kò sí ariwo púpọ̀, ẹ gbọ́dọ̀ gbọ́. Tẹ́ ẹ bá tẹ̀ àbí tẹ́ gbàgbé, ẹ gbọ́dọ̀ tẹ fèrè wájú yín. Tẹ́ ẹ bá tẹ òun yẹn á lọlẹ̀. Ẹni kíkọ́ máa ń sọ̀rọ̀, ẹ jẹ́ kó sọ̀rọ̀. Wọ́n ṣọ̀rọ̀ sọ. Olóòtú ẹ ṣàjẹ́ ká ra wà báyìí. Ká máa ṣe díẹ̀díẹ̀. Ká máa sún síwájú. Ká tó bẹ̀rẹ̀, ẹ já béèrè orúkọ yín. Ibo ni ẹ ti wá ní? Ẹ máa sọ orúkọ yín fún wa. Ibi tẹ́ ti wá ní orílẹ̀-èdè Nàìjíríà àti nǹkan tẹ́ ń ṣe fúnṣẹ́. Orúkọ mi ni Ọbáfẹ́mi ọmọ Anífowóṣe Oyèsí. Mo wá láti orílẹ̀-èdè Nàìjíríà ní ìpínlẹ̀ Ògùn ní agbègbè Abẹ́òkúta. Iṣẹ́ tí mo ń ṣe ni iṣẹ́ aṣọ́nà ẹ̀rọ ayélujára lórí Cloud engineering focused on security. bẹ́ẹ̀. Ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́. Ẹ ṣé gan. Ó dàbí kẹ́ ẹ ti gbáradì, ẹ ti sọ níwájú jígí bí ẹ̀mẹ́wàá. Olóòtú ìdánwò nìdánwò. Ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́. Kí ni? Orúkọ tèmi ni Adétọ́lá aya Oyèbísí. Mo wá láti ìpínlẹ̀ Ọ̀ṣun, Iléṣà. Mo ń ṣiṣẹ́ aládàáni. Iléeṣẹ́ aládàáni, ẹ kú iṣẹ́. Àti dọ́dọ̀ tí yín báyìí. Orúkọ mi ni Kudus Jinadu. Bẹ́ẹ̀. Ọmọ bíbí inú ìlú Èkó ni. Ìkòròdú ni mo ti wá. Bẹ́ẹ̀. Ìkòròdú ọ̀gá. Ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́. Ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́. Yóò yẹ ibẹ̀ yẹn. Ó yé mi, ó yé mi. Ọmọ ìlú kú mẹ́dẹ́mẹ́dẹ́. Ẹ káàbọ̀. Kòdú ọmọ oríwù. Ìkó ẹ tún. Kòdú ọmọ oríwù. Bẹ́ẹ̀ni. Ẹ kú iṣẹ́, ẹ kú iṣẹ́. Ó pa ká. Iṣẹ́ aṣọ. Irú iṣẹ́ tẹ́gbẹ̀ni yẹn ń ṣe dédé. Ẹ sọ. Wọ́n ti bá wa sọ. Wọ́n kì í bá yàn sọ, ẹ sọ. Onímọ̀ ẹ̀rọ ni yín. Onímọ̀ ẹ̀rọ ni. Ní ti kurukuru náà ni cloud engineer. Ẹ̀yin náà dẹ̀ tún ṣe security. So cloud security engineer. Ó yá, kí ni orúkọ yín, ibi tẹ́ ti wá àti nǹkan tẹ́ ń ṣe fúnṣẹ́? Orúkọ mi ni Bolúwatifẹ́, ìyáàfin Bolúwatifẹ́ Kudus Jinadu. Mo wá láti ìpínlẹ̀ Ògùn. Ìyẹn náà dà. Àwa la máa ń gbé iṣẹ́ tí mo ṣe. Àwa la máa ń sọ igbá dọ̀tun. Ẹ máa ń sọ igbá? A máa ń igbá dọ̀tun. A máa ń gbé ilé iṣẹ́ débi gíga. Bí business analyst or olùtọ́nà. Àwa la máa ń ṣètò. Ẹ̀yin la máa ń ṣètò. Ẹ kú iṣẹ́, ẹ káàbọ̀, ẹ ṣètò ń bí náà kẹ́ gba $2,000.
ẹ jẹ́ ká máa sún síwájú sí kí ló wí ṣó ẹ ti ṣe tán ẹ fẹ́ sọ nǹkan ni ẹ lè tún sọ nǹkan míì tẹ́ bá fẹ́ sọ ẹ jẹ́ máa sún síwájú ẹ̀yin ní ẹgbẹ́ kìíní kí ni giraffe ní èdè Yorùbá? Àgùnfọ́n. ẹgbà owó yìí ti lọ sókè báyẹn àgùnfọ́n àbẹ̀rẹ̀ àkókò yín lásán ẹ̀dẹ̀ tí ẹ ní ìṣẹ́jú kan láti sọ ṣùgbọ́n ẹ sọ ní bóyá ìṣẹ́jú àyá kan wọ́n ti gba ìwé inú tí ń bí yín ni Ọlọ́run á fún yín ṣe àtijẹ́ yín ní $10 báyẹn ẹ kú iṣẹ́ ẹ̀yin ló kàn báyìí àgùnfọ́n kí ni carpenter ní èdè Yorùbá? Iṣẹ́ wo ni iṣẹ́ bàbá Jésù ṣe? Iṣẹ́ wo ni ta ní ṣe? Bàbá Jésù. Bàbá Jésù. Tó tọ́ bá ní. Akàngi. Akànṣó ni. Akànjí ni. Ẹ jẹ́ ó sọ̀rọ̀. Ẹ̀yẹ tí wọ́n wé fáwọn mú. Ó yá ṣé ká máa sún síwájú? Irọ́ ẹni ṣòro. Ẹ jẹ́ kí n fún yín lóhùn ẹ̀. Mídò. Mídò. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin gan mọ̀ àbí? Ẹ mọ̀? Ìyẹn náà dáa. Àkókò yín ti lọ. Ẹ jẹ́ á máa sún síwájú. Gbẹ́nà. Ó ti yé yín báyẹn. Ó yá, owó yín ti lọlẹ̀ báyẹn. Ẹ ṣeun. A máa bọ́ sọ́dọ̀ yín báyìí. Kí lẹ̀ ń sọ? Àti dọ́dọ̀ yín báyìí, ìbéèrè kejì tọ̀dọ̀ yín. Ẹ dárúkọ 5 nínú àwọn oyè tí a máa ń jẹ ní ilẹ̀ Yorùbá. Àkókò yín ti bẹ̀rẹ̀ báyìí. Bádégún. Oyè nílùú àbí? Wọ́n ti ń sọ bí ẹ gbọ́dọ̀ fún wa ní tẹ́ ẹ̀ bá tiẹ̀ sọ tó obìnrin ẹ gbọ́dọ̀ fún wa lóbìnrin méjì. Balógun. Akọgun. Ayílára. Ó yá àgbẹ̀ bẹ́ẹ̀ni. Ẹlẹ́mọ̀ṣọ́. Ẹ fún wa ní tobìnrin 5 ẹ gbọ́dọ̀ fún wa méjì tobìnrin. Ìyálóde. Ìyálọ́jà. Ẹ ṣeun. A máa gbọ́ gbogbo tẹ́sán àti ẹ ṣeun. Wọ́n gbà. Ìbáṣọ̀run, ìyálájé, ìyálóde, ìyálọ́jà, balógun. Ẹ ṣeun. Ṣé ẹ ti ṣe tó? Èwo lẹ mí rí? Wọ́n ti gba ìbéèrè méjèèjì wọn báyẹn. Ó yá, ẹ ń ṣe dáadáa. Ẹ dárúkọ ọ̀rọ̀ mìíràn fún pẹ́tẹ́. Àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. Ó ti ẹ̀ ń jẹ́ pẹ́tẹ́. Ẹ̀hún náà ni a fẹ́ sọ yẹn bíi àjànàkú sìn. Ẹ dárúkọ orúkọ míì fún àjànàkú. Erin. Bẹ́ẹ̀ ni pẹ́tẹ́. Àtàyìn lórobó wá ní pé pẹ́tẹ́ lọ pẹ́tẹ́ bọ̀. Àkókò yìí ti bẹ̀rẹ̀ ṣe é kó tí ń kà ọ́. Kò yé mi pẹ́tẹ́ lọ. Tẹ́ bá bọ̀ ni kò ní. Ṣé àwọn dárúkọ nǹkan kan máa dárúkọ orúkọ míì tó ń pè? Nǹkan wà tí bá sọ ẹ máa mọ̀. Ẹ fún wa lẹ́yọ̀ kan. Ó wà lára yín nǹkan kan orúkọ míì la máa ń nǹkan kan a máa ń pè ní nǹkan nílẹ̀ Yorùbá ṣùgbọ́n a máa ń pè ní kinní yìí náà. Mo wá sọ pé kinní tó wà ń bẹ̀ yẹn pẹ́tẹ́. A máa fún yín àtẹ́lẹsẹ̀. Ẹsẹ̀. Ẹ̀rẹ̀ sọ pé kò yé yín. Ó yé yín. Ẹ padà láyé mi ni ẹ ṣe. Ẹsẹ̀ báwo lẹ wá ṣe dẹ́sẹ̀? Ẹ sọ ojú ẹ sọwọ́ ẹ sọ. Pẹ́tẹ́. Bàbá ní orí pẹ́tẹ́ òun dúró sórí nǹkan ni. Àbí pẹpẹ lẹ fẹ́ sọ? Ẹ jẹ́ tí wọ́n mú pé kó máa sọ̀rọ̀. Ẹ jẹ́ káwọn ọkùnrin máa sọ̀rọ̀. Ó yá ẹ jẹ́ á máa sún síwájú. Àtẹ́lẹsẹ̀. Ẹ parí òwe yìí. Mọ̀jàmọ̀sá là ń mọ Akọgun.
ẹ sọ dáadáa ẹ ti débẹ̀ tán. ọjà mọ̀sálà Wọ́n- àkọ́gun Akíkanjú. akíkanjú ẹ ṣeun ẹ̀rù tí ń bà mí o àti jẹ́ $150 báyìí o ẹ kú iṣẹ́. owó epo mi ń gbà tó tẹ̀lé ọdún lónìí. láwọn akíkanjú akíkanjú ó yá ṣe tán ó yá ká máa sún síwájú fún yín ẹ̀yin báyìí àjẹyìn lówó ẹ̀ jẹ́ wá lówó ẹ kọ́kọ́ lọ ẹ mọ̀ kíkiní lẹ́wà tẹ́lẹ̀ ẹ jẹ́ wá ní $10 ní ìsìn ẹ̀ tí wá wá sókè tó ti yẹ yín báyìí ó yá ṣe rí nǹkan tó wà ní ojú àti agbọ́ràn tán ẹ fún wa ní orúkọ méjì tí àwa Yorùbá ń pè àti ẹ ti fún wa ní kan báyẹn abẹ́rẹ́ àti ẹ jẹ́ kí n fún yín ní ohun ọ̀rọ̀ náà rere. ṣèbí ìgbà tí à ń ṣe míremíre nìyẹn rere àkókò yìí ti ń lọ nígbà tá a bẹ̀rẹ̀ ètò a ní kẹ̀kẹ́ bọ́ síbí ẹni kẹ̀kẹ́ bọ́ síbí ẹni sì abẹ́rẹ́ rere. ṣá ẹni gúgúgú ẹ̀yin mọ̀ ẹ mọ̀ àkókò yìí ti fẹ́ lọ ó máa ayọ́dà kí mo mọ nǹkan nígbà tí wọ́n wá kékeré wá ní ké rere bàbá àgbà ìṣàlàyé rárá owó yìí ti lọlẹ̀ òkìní ẹ̀gbọ́n rí òkìní ẹ ti gbọ́ rí ẹ ti gbọ́. ẹ wá ní fún wa ní kankan rárá. ẹ gbọ́dọ̀ gba méjèèjì kò sí ìdáríjì bí ẹ má ṣèrànú ẹ jẹ́ rí pé àwọn ti lọ sókè yẹn tó bá ti di kílò wíńsì gbogbo ẹ̀ máa dàrú àbí kílò gbọ́. ó yà kò sí. ó sọ pé ẹ má ṣe pé fún wa. àti dé abala kílò gbọ́ báyìí ní abala kílò gbọ́ ẹ máa gbọ́ ìlù ṣé ẹ̀rù ń bà yín ni ẹ máa gbọ́ ìlù wọ́n máa sọ bí gbólóhùn òwe tàbí nǹkan ẹ lè máa sọ pé nǹkan tí mo gbọ́ rèé o kò le wọ́rọ̀ gan ẹ̀yin lẹ máa kọ́kọ́ lọ ṣé ẹ ti ṣe tán. a ti ṣe tán. ẹ ti gbọ́ lẹ́ẹ̀mejì báyìí a máa fi àṣàyàn wọ̀nyí sìn a máa gbọ́ lẹ́ẹ̀kan sí i. agogo yín ti bẹ̀rẹ̀ báyìí èwo ni ìkíní ìkejì ìkẹta tàbí ìkẹrin ẹ ti mọ̀ ẹ mọ̀ wọ́n sì béèrè wá. àkókò yín ti ń lọlẹ̀ o. ìkẹta ẹ̀ka àbí ẹ fẹ́ sọ nǹkan mi. ìkejì ìkejì dundundundundundundundun. ìkẹta ni. ẹ jẹ́ kí n sáré ràn yín lọ́wọ́ kò ń ṣe kẹta. màá ràn yín náà lọ́wọ́. ṣé kẹ̀yin lẹ fẹ́ mú àkókò yìí ti fẹ́ lọ. àkọ́kọ́. gbogbo ẹ̀ ti àkọ́kọ́ yìí ti lọ àkọ́kọ́. ẹ ṣí gbogbo ọ̀rọ̀ ní ṣojú èké ó ní ìkẹrin ẹ má ṣe ìyọnu owó yín á lọlẹ̀ wá yẹn ẹ ti jẹ wá ní ẹ jẹ wá lówó àwa la sì jẹ yín lówó ẹ̀yin lẹ jẹ wá lówó ṣé ti ṣe tán pẹ̀lú tiyín báyẹn ó yá ká máa sún síwájú. ó yá ẹ máa ráṣà yàn sùn ẹ lè máa gbọ́ lẹ́ẹ̀kan sí i.
àkókò yín ti bẹ̀rẹ̀. Alákọ̀ọ́kọ́. Ẹ̀ka. Ilé la ti ń kẹ̀ṣọ́ ròde. Ẹgbà. Ilé la ti ń kẹ̀ṣọ́. Ẹgúnṣẹ́. Àjẹyìn lówó, ẹ̀jọ́ wa lówó, àjẹyìn lówó. Ta ló onímọ̀ ẹ̀rọ wa ń sọ pé ẹnìkan sọ nice. Ẹ tètè tẹ́. Mo dẹ̀ yóò dá bẹ́ẹ̀ lè mi À ń sọ̀rọ̀. sọ̀rọ̀ pẹ̀lú olóòtú. Olóòtú bá wa sọ̀rọ̀. Wọ́n sọ nice. Olóòtú bá mi sọ̀rọ̀. Mo dẹ̀ ń bá olóòtọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn òtẹ́, àwọn kọ́ lọ́gbọ̀. Àwa sì ń dáhùn béèrè lọ́wọ́. Ẹ̀yin kọ́ lẹ̀ Ó yá ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ariwo pọ̀ ń bẹ̀ yẹn gan-an. Ní bóyá wọ́n máa gbọ́. Àníjà ẹnikẹ́ni. Ó yá a máa filẹ̀. Tí ó tẹ bá gbọ́ Ṣé faramọ́? ẹlẹ́sẹ̀kẹsẹ̀ mú faramọ́ olóòtú. Ẹ faramọ́ àníjẹ́ wo yín nítorí kí ariwo pọ̀ inú yín dùn kẹ́ ẹgbà béèrè ẹ má yẹ ká wá tún já wọn kò dẹ́ jẹ́ kí àti ìjẹ́ wọn lọ́wọ́ ọ̀dọ́ òdo lọ́sìwà ẹ jẹ́ àtú wọn lẹ̀ ó yá ṣe ti ṣe tán ká máa sún síwájú ó yá ẹ̀yin ní báyìí ẹ̀yin là ń lọ báyìí ó yá ṣùgbọ́n ẹ ṣe dáadáa pẹ̀lú ilé la ti ń kẹ̀ṣọ́ ròde yẹn inú mi dùn. Ẹ máa ráṣà yẹn sí. Ìwòlẹ̀ gbọ́. Ìkẹrin kàkàkí kí ìlú ṣe akápò ẹkùn ọdẹ amú ọdẹ ẹṣẹ. Ṣé ìtẹ̀fẹ́ mú nìyẹn? Mi ìrànyìn lọ́wọ́ fún ilé. Ìtẹ̀fẹ́ mú nìyẹn ẹgbà. Kàkàkí kí ni ó ṣe akápò ẹkùn ọlọ́dẹ amọ̀dẹ ẹṣẹ. Ẹ jẹ́ kí n tún ṣe lẹ́ẹ̀kan sí kẹgbọ́. Bẹ́ẹ̀ni ẹ kú iṣẹ́ àti ìjẹyìn ní ẹ ṣáà ń lọ 50 ẹ wálẹ̀ 50 lókè ó yá ẹ ti ṣe tán. Ó yá a máa fàṣàyàn wọ̀nyí. Ẹ̀dẹ̀ máa ń ṣe báyìí pé ohun yẹn ò dọ́dọ̀ yín. Èwo ni àkókò yìí ti bẹ̀rẹ̀ o. Ẹ máa ràn wá náà lọ́wọ́. A máa lọ́kàn, ẹ máa yọ̀kan, ẹ máa wá sọ̀rọ̀ tó kù. Ṣé kí n bá yín yọ̀kan báyìí? Ẹ jẹ́ kí n bá yín yọ̀kan. Kò ń ṣe ìkẹta. Ìkẹrin. Ṣé nǹkan tẹ fẹ́ mú nìyẹn? Ìkẹrin la fẹ́ mú. Ìkẹrin lẹ fẹ́ ẹ̀yin náà fara mọ́. Nǹkan tó bá sọ ni bẹ́ẹ̀ ni inú mi dùn sí. Ẹgbà. Chop náà kú. Ẹkúṣẹ́. Àti dé abala kí ló wí báyìí o. Ní abala yìí, àjẹyìn ní ká tó wọ abala yìí, àjẹyìn ní $50. Àjẹyìn ní $10. Tá bá parí ètò yìí báyìí, àwọn ló máa mú owó lọlé. Torí káwọn lọ jẹ owó tó pọ̀ jù. Ẹni tó bá jẹ owó tó pọ̀ jù ló mú owó lọlé. Ṣùgbọ́n kí ló wí ó máa fi gbogbo ẹ̀hàn fún wa. Ẹ ṣeun, ẹ̀yin lẹ máa kọ́kọ́ lọ. Ẹ̀yin máa ṣe ní ẹ̀mẹ́ta lẹ máa ṣe. Ẹ̀mẹ́ta lẹ́yìn méjèèjì máa ṣe ṣùgbọ́n ẹ máa pín. Ẹnìkan máa ṣe lẹ́ẹ̀mejì, ẹnìkan máa ṣe lẹ́ẹ̀kan. Ẹ̀yin náà, ẹnìkan máa ṣe lẹ́ẹ̀mejì, ẹnìkan máa ṣe lẹ́ẹ̀kan. Ẹ̀yin ti ní pé ta ló máa ṣe lẹ́ẹ̀mejì? Ẹ máa pè é lẹ́ẹ̀mejì àbí? Àwọn máa pè é lẹ́ẹ̀kan. Ẹ̀yin náà, tẹ bá ṣe fẹ́ ṣe. Ta ló máa kọ́kọ́ lọ lọ́dọ̀ yín? Kémi kọ́kọ́ lọ. Ẹ má ṣe o. Wọ́n ṣe ìbò. Wọ́n sọ. Kí ló ìbò tí mo sọ? Wọ́n ní kí jẹ́ kémi kọ́kọ́ lọ. Ẹ jẹ́ kémi Wọ́n kọ́kọ́ sọ. lọ.
wọ́n sọ etí yẹn. Àgbàkúndú sí. Ẹ mọ̀ bí. onímọ̀ ẹ̀rọ ṣé wọ́n onímọ̀ ẹ̀rọ tí mo rán lọ. ṣé wọ́n sọ kankan. Oya ẹ má máa wo èyí tó wà lókè yẹn ni kẹ́ fi síbẹ̀. Oya ẹ yí báyìí. Mo gbọ́dọ̀ so tá bá ṣe ń ṣe mo gbọ́dọ̀ máa rí ìwé pélébé ọwọ́ yín yẹn nítorí náà ẹ gbọ́dọ̀ gbé báyìí káwọn máa rí kémi àti yín máa rí. Oya ẹ jẹ́ kí n kọ́kọ́ fi lè ìfojúsùn yín ni pé ẹ fẹ́ jẹ́ kí ẹni tó ẹ má wo ìkejì tó wà lábẹ́ yẹn ẹ fẹ́ jẹ́ kí ẹni tó wà níwájú yín sọ ìtó wà lókè bí eléyìí sìn ọmọdé ẹ lè sọ pé rere mi ni ọ̀rọ̀ tí mò ń wá ẹ wá máa sọ pé àwọn èèyàn méjì ló máa ń bí ẹni yìí pé ẹni téèyàn bá wà ní ìbẹ̀rẹ̀ ayé wọn kí lèèyàn jẹ́ tàbí nǹkan ẹ máa gbé wọn débẹ̀ ẹni yẹn gbọ́dọ̀ sọ ọmọdé ó yẹ ẹ̀yin náà báyẹn àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí ó yá. Kí ni nǹkan tí a máa ń ṣe ní. inú ẹyọ yẹn kúrò ẹ jẹ́ kí n tó àkókò yìí bẹ̀rẹ̀ ẹ gbọ́dọ̀ yọ ètò wà lókè yẹn kan nítorí kẹ́ tí ń wò látàárọ̀ ẹ ti ó yá ẹ fi jẹ àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. Nígbà tí olóòtú béèrè lọ́wọ́ mi nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ tán béèrè pé mo ni mo ti ń ṣe káràkátà. Ojú òfurufú. Rárá. Ilé. Kí ẹ̀rọ tí. ẹ ti sọ ẹ̀rọ ayélujára lọ́fẹ̀sán. Kí ni wọ́n fi ń lọ sí. ẹ má faraju kí làwọn ìlú fi ń bára wọn jà. Ìbọn. Irin ló yẹ kẹ ìbọn ẹ máa lọ. Kí ni nǹkan tó máa ń dún nínú ẹ̀ǹkùlé tí nǹkan tó máa ń rùn wá bí yàbí ìgbẹ́ wà ní ẹ̀ǹkùlé tó máa ń fò káàkiri. Eṣinṣin. ẹ ti gba méjì báyẹn ìyẹn náà dá ẹ máa lọ. Kí ni nǹkan tó máa fi ń rẹ jù nínú kí ló máa ń wà. Ìgò. Nígbà tí a pàdé àkókò kí yìí ni wá nígbà yẹn. àkókò yìí ti lọ ẹgbàá mẹ́ta lórí kìlò wí ẹ bá ti gba mẹ́ta báyẹn a máa yọ kan kúrò méjì yìí ni ẹ gbọ́dọ̀ gba méjì kówó yín fi lọ sókè tó bá yẹ kẹ́ gba mẹ́rin sìn owó yín á lọ sókè lẹ́ẹ̀mejì ṣùgbọ́n ẹ gba mẹ́ta kí lẹ sọ. mo ní dá nítorí náà owó yín máa lọ sókè lẹ́ẹ̀kan báyìí ṣòtì ẹ fara mọ́ owó yín ti lọ sókè àti ti jẹ yín lówó báyẹn mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe bí ẹ kúṣẹ́ ẹ bá mi dá yẹn padà sínú ẹ má wo ìkọ̀kan ẹ lè má wélé ẹ̀kọ́ lè wọ àwọn tó wà ń bí ni àwọn máa sáré ṣe tiwọn báyẹn àti jẹ wọ́n lówó tó pọ̀ ìyá ṣe ti ṣe tán. Mo ti ṣe tán. Oya ìtọ́ wà lókè yẹn ẹ máa yọ tí àkókò yẹn bá ti bẹ̀rẹ̀ oya. Dòdòrè. Ìbéèrè àkọ́kọ́ tó kọ́kọ́ dáhùn. Ẹranko ni. Ìbéèrè àkọ́kọ́ tó kọ́kọ́ dáhùn. Àgùnfọ̀n. Olóòtú ṣe é sọ. Rédò. Wọ́n padà nìyẹn. Tí bá mú nǹkan sílẹ̀ kẹ́lòmíràn mú rédò. Kẹ́lòmíràn mú rédò kí là ń pè nìyẹn rédò. Bẹ́ẹ̀ ni ẹ ti gbà yẹn ẹkúṣẹ́ àkókò yìí ti ń lọ tètè. Kí ni ìwé àwọn tí ò kí ń ṣe mùsùlùmí kí là ń pèwé wọn? Mímídò ìwé wọn àwọn tó kí ń ṣe mùsùlùmí. Àkókò yìí ti lọ bíbélì ẹgbẹ́ ẹgbà olè ṣùgbọ́n ẹgbà bíbélì àwọn yìí máa dúró síbi tó wà báyẹn a máa lọ sọ́dọ̀ ẹ gbọ́dọ̀ gba méjì kó yín fi lọ sókè ẹ fẹ́ sọ ókè náà. Wọ́n máa ṣe méjì máa ṣe ó yá ṣe ti ṣe tán ẹ̀yin lẹ fẹ́ ṣe kejì
bẹ́ẹ̀ni. Ya. olóòtú tí máa ti yọ ń sìn. A lè bẹ̀rẹ̀ ó yá ó yá à ń ṣàlàyé ńgbà yẹn ni ó yá ẹ ti ṣe tán. mo ṣe tán. Ó yá. Kí ni nǹkan tí mo máa ń jẹ tí mo máa ń fún ọmọ mi àwọn mi jẹ tí tá bá ń wúkọ́ tó rà wálé. Atalẹ̀. Bẹ́ẹ̀ni wọ́n ti gbà. Kí ni mo wọ̀ sọ́wọ́? Ẹ máa ṣe máa. Kí ni mo wọ̀ sọ́wọ́? Kí ni mo wọ̀ sọ́wọ́? Ago. Ó kù díẹ̀ kẹ́ pàdánù yẹn. Kí ni ibi tí mo máa ń gbé wa lọ lẹ́ẹ̀kan lóṣù? Ilé oúnjẹ. Kí ni ibo ni ibo náà máa ń gbé àwọn ibo ni ilé ìkẹyìn tó máa ń gbé àwọn èèyàn sí? Ilé ìsìnkú. Ilé ìkẹyìn tó máa ń gbé àwọn èèyàn sí? Ẹ sọ fún un bó ti súnmọ́. Ilé ìgbókùpamọ́sí. Ẹ fún un lóhùn tó máa ń lọ nínú ilẹ̀. Ẹ ti àgókò yìí ti lọ ẹ máa sọ fún rédíò ibojì ẹ fún ọ lóhùn nítorí ẹ wọ́n ibikíbi lọ wá ẹgbàá mẹ́ta báyẹn ẹgbàá mẹ́ta méjì lásán la máa mú nù ẹ ẹgbàá ilé oúnjẹ ẹgbàá aago ó kù díẹ̀ kẹ́ pàdánù aago yìí ṣùgbọ́n ẹ̀yin náà ẹ lọ ṣe báyìí ó yẹ ká yọ aago yẹn gan ká ní kí atalẹ̀ àti ilé oúnjẹ nìkan lẹ́gbà. mo fẹ́ gbéra jù mo ń dìínú. àti jẹ yín. àgbà kudus ní ìsèyìnbó mo ń sọ́ra mi gan. àti jẹ yín lówó báyẹn ẹ̀yin ló kàn báyìí o. àwọn lọ fẹ́ ṣe ń sìn ṣe. ẹ máa bọ̀ ń bì ẹ ti ṣe tán. ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú. ẹ ti ṣe tán ó yá ẹ bẹ̀rẹ̀. Dòre. Ẹ má yọ kí lè ṣe. Tó bá pèèyàn. Ibẹ̀ ẹ̀rọ ya ẹ máa sọ síwájú ẹ̀rọ yẹn. olóòtú ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Tí yọmuyọmu bá wà ní yọmuyọmu remi nírun mú. Iná orí ló fẹ́ sọ lies. Ẹ máa lọ ẹ tún sọ kékeré ọmọ. Ẹ ti sọ ọmọ lọ̀rọ̀ náà. Kí la máa ń so sí ẹ má fara júwe. Ta máa ń ta mọ́ tóbìnrin máa ń ta mọ́ ara. Kí ni ẹ? Tóbìnrin máa ń ta mọ́ ara. Ẹ máa lọ. ọ̀sẹ̀ ìbò fún mi ní òun. Ok, dòdò. ọ̀sẹ̀ ìbò. Ẹ máa lọ. Dòdò. Àkókò yìí ti lọ. ọ̀sẹ̀ ìbò lẹ́ẹ̀mejì. Ẹ má ṣèyànnu. Ẹ gba olóòtú wọn ṣe ìbò lẹ́ẹ̀mejì. ẹ má ṣèyànnu. Ẹ sọ òkè. ẹ ó wá sí wà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ẹ jẹ wá lówó àjẹ yín lówó. olóòtú wọn ṣe ìbò lẹ́ẹ̀mejì. Mo ti gbọ́. adẹ̀tẹ̀ lẹ́ẹ̀mejì. Mo ti gbọ́. ó yẹ kó ló fòfó sọ. Ó yá ẹ ti jẹ wá ní àtijọ́ lẹ́ẹ̀mejì báyìí. Ẹ̀ka ni mo yá bẹ̀rẹ̀ wọn ní kí ẹ̀ẹ̀mejì lọ́sọ̀ ẹ̀ṣẹ̀ olóòótọ́ wa náà sọ pé ẹ̀ẹ̀mejì lọ́sọ̀ ó yá jẹ́ ká lọ sọ́dọ̀ yín. Ṣetán. Àti ṣetán. Ó yá àkókò yìí ti bẹ̀rẹ̀ báyìí. Kí la fi máa ń rìnà? ojú. Rárá. dígí. Àtùpà ló fẹ́ sọ. Kí la máa ń ṣe ta fi máa ń kó èrò jọ? àríyá. ayẹyẹ. Ẹ sọ fún Domímí. Domímí ìnáwó. Tí n bá gbé nǹkan sílẹ̀ kẹ́lòmíràn gbé kí ló máa ń pẹ́ni náà? olè. Bẹ́ẹ̀ni. Kí ni a fi máa ń dá iná? igi. Rárá. Kí la máa ń rí lára igi tí iná bá jó tán? èédú. Bẹ́ẹ̀ni. Kí la fi máa ń yẹra wò? dígí. Bẹ́ẹ̀ni. Kí la máa ń fi sí ẹnu? oúnjẹ. Ẹ
ẹ dúró. Kí la máa ń kí? Kí ni wọ́n máa ń pe ẹni tí ó tó ṣe jù ẹ́ lọ ní ilé iṣẹ́? Ọ̀gá. Kò lè ti wọ́. Èmi gan mi rò bí a máa ṣe tó yìí. Mélòó lẹ ṣe? Ẹ gba ọ̀gá, oúnjẹ, dígí, èédú, àmàyọ ilé kúrò. Ẹ gba 5, so a máa lo 4. Ṣóyè yín, owó yín á lọ sókè lẹ́ẹ̀mejì. Ẹ jẹ́ kí n tú aṣọ mi ṣe olóòtú. Tá bá gba 10 ìbolówó wa pàdé. Tẹ́ bá gba 10, owó yín á lọ sókè lẹ́ẹ̀5. Nítorí náà a lọ sí 10, 2, 1, 2, 3, 4. $100. Mélòó la ní láti gbà láti ẹ̀kọ́ṣẹ́? Láti jù ọ́ lọ. Abala yìí a fẹ́ gbà jù wọ́n lọ. Lábala yìí ẹ fẹ́ gbà jù ọ́ lọ. Ìpadà Padàbọ̀. lórí kí lábala yìí àwọn fẹ́ gbà jù yín lọ. Nítorí náà mélòó lẹ gbọ́dọ̀ gbà láti débi tó wà yẹn. Wọ́n wà ní 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Ẹ̀jọ lẹ́ẹ̀mejì. Mẹ́rìndínlógún. Ẹ lè pa 16. Ṣé ti ṣe tán? Mo máa kọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ohun sáré. Èyí tí wọ́n kọ́kọ́ fi wọn ìyàwó wọn báwọn. Wọ́n máa yọ yẹn. Ẹ máa yọ. Ẹ má jẹ́ káyà yín jà. Ẹ súnmọ́ wa. Nítorí kẹ́ ti bọ́ sí ẹ̀yẹn súnmọ́ mi báyìí. Ẹ má jẹ́ káyà yín jà. Ṣé ti ṣe tán? Ó yá, ẹyọ tó wà tó kọ́kọ́ ẹyọ àkọ́kọ́. Remi. Ẹ gbé sókè. Remi. A máa ń lò nílé ìdáná. Remi. Àbọ̀. Redomi. Ta ló ń fiṣẹ́ mọ̀ wá? Redomi. Olùkọ́. Redo. Ibo la ti máa lọ? Ọjà. Ẹ kàn ń ṣọ́fù káàdì. Redo. Inú ara wa ló wà. Redo. Òun ló ṣe pàtàkì nínú ara wa jù. Redo ló ṣe pàtàkì nínú ara wa jù. Bẹ́ẹ̀ni, wọ́n gbà yẹn. Domimi. Kí ló fẹ́ rà sílé? Domimi. Agogo ti lọ. Gbogbo eléyìí la gbà wá. Owó ògì ń lọ sílẹ̀ ní kí ló wí. Nítorí náà $10 lẹ jẹ wá. Oh my God. $10 lẹ jẹ wá. Àti dé ẹ̀yìn tó báyìí àwa ẹ mọ̀ kú iṣẹ́ o. Ẹ múra wa wá ni. Ẹ̀yin náà múra wa wá ṣùgbọ́n báyìí Omi ló pọ̀ jọ ká lọ. Kí lẹ sọ? Omi pọ̀ jọ ká lọ. A tún máa padà wá. Ẹ jọ̀ọ́ ẹ bá wa gbé àwọn ẹ̀bùn wa wọlé. Ẹ bá wa gbé ẹ̀bùn wa wọlé. Ẹ ṣeun. Inú mi dùn pé wá. Inú mi dùn pé wá jẹ owó wa. Inú mi dùn pé wá jẹ wá wó lówó. Agbára la máa lọ mú padà wá. Ẹ má padà wá. Ẹ lè padà wá nígbà tó bá wò yín. Ẹ dẹ̀ lè pè wọ́n náà pé káwọn náà padà wá kẹ́ tún ṣe. Ẹ ṣeun. Kí lẹ sọ? Ìpadàbẹ̀wò. Ẹ kúṣẹ́. Ẹ̀yin náà sọ pé kó má sọ̀rọ̀. Ẹ jẹ́ kí ṣé ní wọ́n ti ṣèdè Gẹ̀ẹ́sì látara. Wọ́n ṣèdè Gẹ̀ẹ́sì. Àgbọ̀ èdè Gẹ̀ẹ́sì báyẹn lórí ètò yìí lẹ́nu. Ẹ̀ẹ̀kan la gbọ́. Ẹ sọ̀rọ̀. Níbo? Kí ló sọ? Ẹ sọ̀rọ̀. Ẹ ṣeun. Kí lẹ sọ? Góòlù. Wúrà. Góòlù yẹn àyà ni. Àyà ló ṣe o. Ṣé ká yọ wọn fún góòlù tó sọ yẹn? Mo tẹ̀. Ṣùgbọ́n góòlù a ti mú wọn Yorùbá. Ṣùgbọ́n wúrà ní tiwa. Sí ọjà. Góòlù. Agbára góòlù.
ọjà àwọn ilé ìbò nìyẹn ẹ máa lọ sí ọjà ní láwọn nígbó àgbàkúdú àní yọ góòlù àní yọ góòlù wọ́n ti sọ ní ẹṣeun tẹ wá tẹ bá fẹ́ kópa lórí ètò wa ètò aládùn ètò alárin ètò ṣogbédè ẹ lọ sí www.sogbede.com ẹ tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wa bí ẹ forúkọ yín sílẹ̀ a máa pè yín wá ẹ ṣeun gidi gan gbogbo nǹkan tó jọmọ́ èdè àṣà àti ìṣe àwọn Yorùbá ni à ń gbé lárugẹ ní orí ètò ṣogbédè ire o. aṣọ Yorùbá